ẹ jọ̀wọ́ láì fọ̀rọ̀gùn ẹ jẹ́ ká délé ká tó bára wa wí olúfìmọ̀ nìyí olúfìmọ̀ ni mí ká má fọ̀rọ̀gùn olúfìmọ̀ sólúfìmọ̀ màá náà ni ká má fọmọ káláyé láti wá ṣe gírígírí lágbo wa nọ́dúnọ́dún. ṣe rí ọ̀rọ̀ tí Honourable Yusuf ọmọ Adébísí Àkàndé Currency sọ nínú fídíò yìí táwọn èèyàn àtàkẹ́ kódà mo rẹ́ni tó ń gbé ṣépè ọ̀rọ̀ tó sọ ń bí olóyè kí n rántí orin tí mo kọ fún yín, orin ọba orin kíngí kẹ́ngẹ̀ Òṣùpá Àyìnlá #1. Lórí ọ̀rọ̀ wèrè la fi ń wo wèrè, he came out to defend his dad. Bọ̀ǹkan tẹ́mi kàn lè delineate níbẹ̀ ni wípé ẹ̀yin Yorùbá náà lẹ máa ń sọ wípé ọmọ àjànàkú kì í yàrá, ọmọ tí ẹyá bá bí ẹyá náà ló máa jọ. Kí n tó play video yẹn fún yín, ẹ jẹ́ kí n sáré ka kọ́mẹ́ǹtì bíi 4 àbí 5 kan. Àwọn ọmọ Nàìjíríà para especially ẹ̀yin Ìbàdàn, kí ló dé ṣèbọ̀ ọmọ yín ní Currency. Ẹnìkan kọ́mẹ́ǹtì ó ní you dey mad. Ìkan ní Honourable expressing personal feelings in such gathering. Now I understand and learn something new, sha. As you dey talk am, belle dey sweet you abi. Ẹnìkan ló tún sọ ẹ̀. Igani last your papa turn coronation to corona. Ire o. Ẹnìkan wá ní you too you dey smile abi. As you dey talk am you dey smile abi. Ẹni tó wá parí ẹ̀ ló sọ pé like father like son. Èmi ò Yusuf ní òun ò rí nǹkan tó bá dínú kọ tí dádì òun kọ. Gbọ̀gbà tó ń sọ̀rọ̀ yẹn ó wá padà rẹ́rìn, which means pé a lè deduce 1 or 2 things. Ẹ bá mi subscribe sí Akọ TV, ẹ bá mi like ẹ share, ẹ ṣe gan kò ní bàjẹ́ fún yín. Adébísí Yusuf Bọ́lájí ló ṣojú ẹkùn gbogbo gúúsù ìwọ̀ oòrùn kínní ní ilé-ìgbìmọ̀ aṣòfin. Mo fẹ́ ọ̀tí wo àwọn délégéètì wa lẹ́nu tí wọ́n wá dìbò bó ṣe ẹ̀kọ́ dì bó ṣe ẹ̀kọ́ 27 fún àwọn ètò ìbò wa. United we stand, divided we fall fún ọmọ sọ tábà fọwọ́sowọ́pọ̀ so ẹ̀yìn wa ẹ̀ ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe àwọn ọmọdé bílẹ̀ ní ọlọ́pàá wà ní success. On the second question lórí ìbéèrè kejì, mo fẹ́ jẹ́ kó yé gbogbo wa pé ẹni tí wọ́n máa ní ajáwò yìí ló mọ ewúro yìí tọ̀ torí wípé wọ́n mọ nǹkan tó ń ṣe. ẹni tá à ń sọ̀rọ̀ nípa Alhaji Taiwo Àkàndé Adébísí Currency ló lọ́ ṣe pò ó fún program lọ́jọ́ yẹn. ọ̀rọ̀ tó dẹ̀ sọ ní orí stage lọ́jọ́ náà mo believe pé wọ́n mọ ibi tí wọ́n ń sọ ọ̀rọ̀ lọ, ibi tí wọ́n ń try láti sọ ọ̀rọ̀ sí wọ́n mọ ibi tó ń sọ̀rọ̀ lọ. So mi ò fẹ́ káwọn èèyàn tèkè ọgbà bí ẹni ìgbàgbọ́ ọtí. Ẹ jẹ́ ká understand, ẹ já wo the good side of the program náà nígbà tó ń kọrin, ká má wo pé bóyá the bad side, and it is not even the bad side. Ẹni tó kọrin mọ̀ nǹkan tó ń kọ ó dẹ̀ máa sọ pé ẹni tó máa ba orin jẹ́ fún olórin oníkọ́ bólórin ṣe fẹ́ bó ṣe kọ́. So when you ask me, mo believe pé ìbéèrè yìí àwọn ni wọ́n lè dá àwọn ẹ̀dì tó máa fún yín ní kókó inú ìwé ìròyìn. So but in a nutshell ní tèmi o èmi ò rí nǹkan tó bá dé wọ́n ń jà láti express feelings and ọba tó jẹ lọ́jọ́ náà wọ́n dẹ̀ tó jà láti express personal feelings wọn ọba ló fún ẹ right to personal feelings ẹ̀. So èmi ò rò pé bóyá nǹkan burúkú ó wà nínú àṣà wa nìbàdàn wọ́n máa ń ní báwo lè máa sọ pé ọmọ ìjà gbóró ní ìjà Ìbàdàn nǹkan tàdé ń ṣe náà nǹkan tó relate mọ́ Ìbàdàn ni. So tí a bá gbọ́ tó bá ní òwe láfún òwe wọ́n mọ̀ nǹkan tó ń ṣe sáà. Thank you very much. Ẹ sáré bá a ṣe ní English tó. Wèrè la fi ń wo wèrè, wèrè la fi ń wo wèrè, wèrè la fi ń wo wèrè. Ẹ wo ẹ lè fẹ́ mi láyà bí o ní sọ̀rọ̀ ṣùgbọ́n tẹ́ bá gbà ṣẹ́ mi a máa jà.